ẹ̀yin èèyàn lé èwo lẹ̀ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ o èyí tún lágbára o wọ́n ní bàbá kábíyèsí bínú àti kábíyèsí pé wọ́n bínú nítorí ọ̀rọ̀ tí olórí Tobi sọ wípé tí ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o wọ́n ní kábíyèsí bínú pé kábíyèsí ní pé kò tọ́ sí lẹ́nu láti sọ irú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tó wà nínú ẹ̀. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ wà ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ẹ ti gbọ́ gist tí à ń sọ yìí wọ́n ní bàbá kábíyèsí àti kábíyèsí bínú sí olórí Tobi fún ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wo ni olórí Tobi sọ tí a gbọ́ allegedly tí ó ń tàn ká orí social media ó ní wípé tí Queen Naomi bá mọ̀ pé ààfin àbí láti máa fẹ́ kábíyèsí tó sùn wọ́n ní ó ní kó drop orúkọ Ògúnwùsì o kó dẹ̀ move on nǹkan tá a gbọ́ tán ló sọ nìyẹn ṣé olórí Tobi sọ bẹ́ẹ̀ àbí kò sọ bẹ́ẹ̀ àwọn ò lè sọ bí a ṣe sọ fún yín nǹkan tá a gbọ́ lórí social media làwa torchlight sí ẹ̀yin èèyàn lé àwọn èèyàn ń sọ pé ṣé ó tọ́ sí olórí Tobi lẹ́nu láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ipe kíkwe Naomi drop orúkọ Ògúnwùsì kó move on wọ́n ní kábíyèsí bínú nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá kábíyèsí bínú nígbà tí bàbá kábíyèsí gbọ́rọ̀ ẹ̀ pé kò tọ́ sí lẹ́nu láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o inú bí kábíyèsí nígbà tí kábíyèsí gbọ́ wípé olórí Tobi ní kí Queen Naomi drop orúkọ Ògúnwùsì kó move on pẹ̀lú live ẹ̀ tó bá jẹ́ pé kò fẹ́ bá àwọn olórí gbé inú palace àbí tó bá jẹ́ pé ó ti sú tí gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe tí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ bó ṣe máa return sí palace ẹ̀yin èèyàn lé ẹ̀mú gbà tá a ti wà lórí ọ̀rọ̀ yìí ó ti pẹ́ díẹ̀ tá a ti wà lórí ọ̀rọ̀ yìí pé kí Queen Naomi padà sínú palace ọjọ́ ti ta sílẹ̀ all the time ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi back and front wájú àtẹ̀yìn là ń lọ lórí ọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ ìtọ́gbẹ́lẹ́nu lórí ọ̀rọ̀ Queen Naomi ṣùgbọ́n ṣe mọ̀ pé àwa nífẹ̀ẹ́ Queen Naomi à lè padà a máa sọ ọ̀ǹtì ìgbà tí a bá rí pé Queen wa wà ní ibi tó yẹ kó wà ààyè tó yẹ kó máa fi wọ́n lọ́kàn balẹ̀ àwọn èèyàn ní ṣé kábíyèsí kọ̀ rèé pé Queen Naomi máa dúró sí inú royal mansion wípé Queen Naomi ní láti sọ̀rọ̀ lóòótọ́ wípé báwo ni kábíyèsí báwo ni wọ́n ṣe ní gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé wípé tó bá yẹ pé kábíyèsí ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ àwọn olórí ni wípé ṣé irú Tobi ló máa sọ pé ṣé irú olórí Tobi ló máa sọ pé tí Queen Naomi bá fẹ́ move on kó drop orúkọ Ògúnwùsì wípé ṣé ó tọ́ sí olórí Tobi lẹ́nu ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí ti ra lé fáwọn olórí a rò pé nǹkan tó easy ní kébí kábíyèsí ṣe ra lé yẹn wípé tọ́dẹ̀ ti tó mọ́tò àwọn olórí o wípé ṣe ni àwọn olórí máa kó ẹrù wọn o wọ́n máa lọ sí ilé o bí a ṣe ń sọ o a lè sọ lọ́la o lẹ́ni bá a ṣe ń sọ yìí àwọn olórí ṣì wà nù palace àmọ́ ọ̀nà tí kábíyèsí fẹ́ gbé gbà láti mú wọn kúrò nínú palace ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ mo mọ̀ pé ayọ̀ ló ń gbẹ̀yìn ewúro wọ́n ní bàbá kábíyèsí bínú sọ̀rọ̀ olórí Tobi wípé ọ̀rọ̀ tó sọ yẹn kò dáa bá a ṣe gbọ́ allegedly
wípé ọ̀rọ̀ tó sọ yẹn kò yẹ kó sọ, kò ń ṣe ẹnu ẹ̀ ló yẹ kí irú ọ̀rọ̀ báyẹn ti jáde bá ṣe gbọ́ allegedly ni. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí. Ọlọ́run aláàánú á bá mi nífẹ̀ẹ́ yín náà bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ Mashola Gist TV. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ẹ ní fi ọwọ́ yín gbé ọmọ sìn o. Àpò yín kò ní kan ìsàlẹ̀ àpò. Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ channel mi, Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ yín náà òkè òkè ni ẹ máa lọ. Ẹ ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.